A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìrètí àwọn alágbàtà epo tún ti rú gẹ́gẹ́ sí bí iléeṣẹ́ ìfọpo ìlú Port Harcourt ṣe ń palẹ̀mọ́ àti bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́. Ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ alágbàtà epo Petroleum Products Retail Outlets Owners Association of Nigeria, Billy Gillis-Harry ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá. Ó ní àbẹ̀wò tí òun ṣe sí ibi ìfọpo oní 250 barrel lójúmọ́ ṣe àfihàn wípé iléeṣẹ́ yìí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́. Gillis-Harry ṣàlàyé wípé nígbà tí iléeṣẹ́ ìfọpo Dangote àti Port Harcourt bá máa fi bẹ̀rẹ̀ iṣẹ́, òpin yóò wà fún ìṣòro epo lórílẹ̀-èdè. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀jọ̀gbọ́n lórí ọ̀rọ̀ epo oil and gas expert Zaka Bala ni ó ti sọ wípé ìrètí orílẹ̀-èdè lórí epo wà lórí ìgbéǹde ibi ìfọpo Port Harcourt, Warri àti Kaduna. Ó ní ti Dangote wà fún èrè, ṣùgbọ́n àwọn yòókù jẹ́ ti ìjọba tí wọ́n kọ́ láti mú ìrọ̀rùn bá ọmọ orílẹ̀-èdè. Ìjọba kò sì gbọdọ̀ fi ààyè gba àwọn tí kò fẹ́ kí ẹ̀ka epo ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti kó gbogbo àwọn tí kò dín ní mẹ́rìndínlọ́gọ́rin tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lọ olú iléeṣẹ́ wọn ní Àbújá. Lára àwọn wọ̀nyí láti rí ará ilẹ̀ òkèèrè tí wọ́n mú ní ìpínlẹ̀ Kano lórí ẹ̀sùn wípé wọ́n ń ta àsíá orílẹ̀-èdè Russia. Ìròyìn jábọ̀ wípé àwọn wọ̀nyí ni wọ́n kó nígbà ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance tí ó wáyé ní ìpínlẹ̀ Kano. Lára àwọn olùfẹ̀hónúhàn ni wọ́n ya wọ ojú pópó ìlú Kano pẹ̀lú àsíá orílẹ̀-èdè Russia lọ́wọ́ tí wọ́n ń béèrè fún ìgbàjọba ológun. Bí wọ́n ṣe ń kérora àìpójú òṣùwọ̀n ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Nígbà tí ó ń jábọ̀ ìròyìn lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kano Salman Garba sọ wípé àwọn ti fi gbogbo àwọn afurasí yìí ránṣẹ́ sí olú iléeṣẹ́ wọn ní Àbújá fún ìwádìí tó jinlẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ó ní ìgbìyànjú wọn ọlọ́pàá ló mú wọn rí afurasí 873 mú tí wọ́n sì rí ẹsíbíìtì gbà lọ́pọ̀ yanturu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú gba àlejò aṣíwájú rẹ̀ Akínwùmí Àǹbọ̀dé lánàá ọjọ́ Ajé ní ilé ìjọba. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Gbóyèga Akọ́ṣílẹ̀ ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti ṣàlàyé wípé àbẹ̀wò yìí mú kí àwọn adarí méjèèjì ní àǹfààní àti jíròrò lórí ìdàgbàsókè ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Èkó. Ó ní gómìnà ń tẹ̀síwájú láti máa gba àtìlẹ́yìn àti ọ̀rọ̀ ìyànjú láti ọ̀dọ̀ àwọn tí ó nífẹ̀ẹ́ ìpínlẹ̀ Èkó dọ́kàn àti orílẹ̀-èdè lápapọ̀ lórí bí ó ṣe ń darí ìlú fún ìdàgbàsókè. Lára rẹ̀ ni ètò ààbò, ọrọ̀ ajé, àṣà àti ìṣe. Àwọn méjèèjì ti kọ́kọ́ pàdé ní oṣù kẹfà nígbà ayẹyẹ 60 ọjọ́ ìbí Àǹbọ̀dé tí ó wáyé ní ìlú Èkó. Oṣù yìí kan náà ni Àǹbọ̀dé àti gómìnà ìjẹta Babátúndé Fáṣọlá darapọ̀ mọ́ Sanwó-Olú níbi àpèjẹ kan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi bu ọlá fún ààrẹ Bọ́lá Tinubu ní ìpínlẹ̀ Èkó. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rin yóò ní ìpàdé papọ̀ níbi ayẹyẹ lẹ́yìn tí Àǹbọ̀dé fi ipò sílẹ̀ ní ọdún 2019. Àwọn wọ̀nyí ni gómìnà tó ti ń ṣèjọba bọ̀ láti ọdún 1999. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀-èdè Association of Senior Civil Servants of Nigeria ti lérí láti gùnlé ìyanṣẹ́lódì ní gbogbo ìpínlẹ̀ tí ó bá kọ̀ láti san náírà 70,000 naira owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ààrẹ ẹgbẹ́ Shehu Mohammed ni ó ṣe ìkìlọ̀ yìí lánàá níbi ẹlẹ́ẹ̀karùn-ún Quadrennial Delegates Conference tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ tuntun. Ó
ó ní kí òun sọ ní gbangba wípé ìpínlẹ̀ tí ó bá kọ̀ láti fìdí èyí múlẹ̀ yóò gba àlejò wọn, bí ó ti rọ gbogbo ìjọba ìpínlẹ̀ kí wọ́n fìdí owó oṣù yìí múlẹ̀ kí àyípadà lè dé bá ìgbé ayé ọmọ orílẹ̀-èdè níwọ̀nba ìgbà tí owó tí ó ń wọlé sí wọn lọ́wọ́ ti pọ̀ sí i lẹ́yìn àlékún owó láti ọ̀dọ̀ àjọ FAAC. Mohammed rọ̀ wọ́n wípé ìpínlẹ̀ lè mú èyí wá sí ìmúṣẹ bí wọ́n bá ṣe àdínkù owó ànádànù kí wọ́n sì dí gbogbo àlàfo tí owó ń bá jò dànù ní ìpínlẹ̀. Ààrẹ tuntun ní èyí tí ó ṣe kókó jùlọ báyìí ni kí wọ́n gbé ìgbésẹ̀ lórí owó oṣù òṣìṣẹ́ nípa gbígbé ìgbìmọ̀ kalẹ̀ nítorí ìfìdímúlẹ̀ owó oṣù ní ẹ̀ka ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ni yóò jẹ́ àgbájọwọ́ òṣìṣẹ́ lógún jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gbẹ́ni Ìgẹ̀bọ tí ìyàwó rẹ̀ fa ìwé ìrìnnà rẹ̀ ya láìpẹ́ yìí ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ìpínlẹ̀ Èkó ti fèsì bí ó ṣe ṣàlàyé gbogbo bíṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ fún gbogbo aráyé. Ìgẹ̀bọ ṣàlàyé wípé ìyàwó rẹ̀ gbé fídíò kan sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ òun síwájú àkókò yìí láìmọ̀ wípé ó ti rí ààyè wọ inú ìlà ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀. Ó ní nígbà tí òun rí i ni òun mọ̀ wípé ó ti lọ jìnnà nítorí ìyàwó yìí gbọ́n tinútẹ̀yìn. Ó ní ó kọ síbẹ̀ wípé níwọ̀nba ìgbà tí ó ti jẹ́ wípé bí ó ṣe fẹ́ nìyẹn a jọ máa fẹ́ ẹ bẹ́ẹ̀, òun ní ìgbàgbọ́ wípé yóò sún. Since she wants us to do it this way, we will work on it together. I believe she will get tired. Ọkọ yìí fi ọgbọ́n yẹra kúrò lórí ohun tí ó fa gbọ́nmi sí omi ò tó bí ó ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n wo àfihàn fídíò ọ̀hún délẹ̀. Ìròyìn jábọ̀ wípé obìnrin tí ó dá awuyewuye sílẹ̀ yìí ṣe àwáwí lórí ohun tí ó ṣe okùnfà ìhùwàsí rẹ̀ nínú fídíò lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní pápákọ̀. Ó bu ẹnu àtẹ́ lu àwọn bloggers bíi Tunde Ednut àti Instablog lórí bí wọ́n ṣe ń dájọ́ láì wádìí kúlẹ̀kúlẹ̀ ohun tí ó ṣẹlẹ̀. Ó ní òun kì í ṣe wèrè, ìṣẹ́ kì í déédéé ṣẹ́, bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lòun ti là kọjá lórí ọ̀rọ̀ ìdílé, gbogbo wọn kàn ń sọ̀rọ̀ lásán ni. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ àti ẹbí tí òun kò bá sọ̀rọ̀ láti ọjọ́ pípẹ́ wá ń pe òun lórí aago lórí ọ̀rọ̀ yìí, òun kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀. Ní báyìí, àjọ alámòójútó ìwé ìrìnnà NIS ti fèsì wípé ó ṣeé ṣe kí obìnrin yìí fẹ̀wọ̀n jura gẹ́gẹ́ bí ìjìyà fún ìwà tí ó hù bí ó bá jẹ̀bi ẹ̀sùn lábẹ́ òfin immigration fún ọdún 2015 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àtúnṣe rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù keje ọdún 2024 ni aláṣẹ NNPCL Mele Kyari sọ wípé ibi ìfọpo Port Harcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ títí oṣù kẹjọ ọdún yìí. Síwájú àkókò yìí ni wọ́n kéde oṣù kẹta, lẹ́yìn náà oṣù keje, lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ ẹ̀rọ rẹ̀ nínú oṣù kejìlá ọdún tí ó kọjá. Èyí ń wáyé lẹ́yìn tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lu $1.5 billion fún àtúnṣe rẹ̀ ní ọdún 2021. Àìpẹ́ yìí ni alága ìgbìmọ̀ tó ń ṣàmójútó ìwádìí lórí ọ̀rọ̀ epo Ọpẹ́yẹmí Bámidélé pè fún ìwádìí lórí bí wọ́n ṣe ná $1.5 billion owó àtúnṣe ìfọpo Port Harcourt. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé ìjọba White House fún ilẹ̀ United States ti sọ lánàá wípé àwọn kò lọ́wọ́ nínú gbígba adarí orílẹ̀-èdè Bangladesh Sheikh Hasina sílé. Irọ́ pátápátá ni ìròyìn tí wọ́n ń gbé pò yẹnu. Ọjọ́ 5 oṣù kẹjọ ni Hasina gbé ìjọba sílẹ̀ gẹ́gẹ́ bí Prime Minister lẹ́yìn rògbòdìyàn tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe tako ìjọba rẹ̀ bí ó ti fi ọkọ̀ òfurufú helicopter fò lọ ilẹ̀ Indian. Akọ̀wé àgbà fún White House Karine Jean-Pierre ni ó sọ wípé àwọn kò dá sí ọ̀rọ̀ Bangladesh. Irọ́ ni ìròyìn tí wọ́n ń sọ kiri. Ọmọkùnrin Hasina tí í ṣe olùbádámọ̀ràn àná fún ìjọba Sajid Wazir Joy ni ó ṣe ẹ̀sùn wípé àwọn kan láti ilẹ̀ òkèèrè ń ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn ṣùgbọ́n kò rí ẹ̀rí fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀. Sajid ní
òun ní ìgbàgbọ́ wípé àjọ tí ìmọ̀ rẹ̀ kún tó ni ó ṣe fàyàwọ́ ohun ìjà olóró fún àwọn olùfẹ̀hónúhàn. Nínú oṣù karùn-ún ni Arsenal ní aláwọ̀ funfun kan láti ilẹ̀ òkèèrè ń dìpàǹpá tako ìjọba rẹ̀ lẹ́yìn tí òun kọ̀ láti fún wọn ní ààyè àti kọ́ airbase. Àhesọ yìí ń tẹ̀síwájú láì sọ orílẹ̀-èdè tí ó jẹ́ ní pàtó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olórin ẹ̀mí Àjàyí Àdùkẹ́ Mòrónkọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí Àdùkẹ́ Gold ti di olóògbé. Ìlúmọ̀ọ́ká akẹgbẹ́ rẹ̀ Esther Ìgbẹ́kẹ̀lé ni ó fi ìdí ikú rẹ̀ yìí múlẹ̀ lówùúrọ̀ kùtùkùtù òní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, ẹnikẹ́ni kò tíì lè fìdí ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀ múlẹ̀. Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ ni wọ́n kọ́kọ́ mọ olórin ọmọ Iléṣà yìí sí. Ó dàgbà sí agbègbè Ọgbà àti Badagry ní ìpínlẹ̀ Èkó láti ìdílé olórogún. Òun ni ó wà ní ipò kọkànlá fún àwọn òbí rẹ̀ tí ó ti di olóògbé. Níbi ayẹyẹ àkọ́kọ́ fún ìrántí bàbá àrà ni Àdùkẹ́ Gold ti kọ́kọ́ já gbangba, ṣùgbọ́n ọdún 2004 ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Ọ̀kan lára gbajúgbajà orin rẹ̀ ni wọ́n pe àkọlé rẹ̀ ní Nítorí Ògo, tí ó yọ̀ǹda ní ọdún 2021. Èyí ló túbọ̀ sọ ọ́ di ìlúmọ̀ọ́ká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹlẹ́sìn ayò fún Bay FC Asisat Oshoala yóò díje tako ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ àtijọ́ FC Barcelona fún ìgbà àkọ́kọ́ bí National Women's Soccer yóò ṣe gbàlejò Catalans nínú ìdíje ilẹ̀ òkèèrè ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ tí yóò wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kẹjọ. Oshoala, ẹni ọdún 29, darapọ̀ mọ́ Bay FC láti Barcelona nínú oṣù kejì bí wọ́n ti ń retí kí ó kojú àwọn ikọ̀ rẹ̀ àtijọ́ ní ilé wọn tuntun PayPal Park ní St. Jose. Alákòóso Bay FC Brad Stewart fi èròǹgbà rẹ̀ hàn lórí ìdíje bí ó ti sọ wípé ikọ̀ méjèèjì ni wọ́n ń retí kí wọ́n mú ìdàgbàsókè bá ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin nílé àti lókè òkun. Ó fi kún wípé ìdíje yìí yóò mú ògbóǹtarìgì káàkiri orílẹ̀-èdè kojú ara wọn bí wọ́n ti ń retí kí àwọn olólùfẹ́ wọn tètè lọ ra tíkẹ́ẹ̀tì ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.